níbi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní lárí ló fi oògùn ní lárí ìwé padà wà regret because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú. Ó ṣe kejì olùlọ. Is it right to be saying that to the president of the country? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn yọ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá nation fi dúró. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dé dúró. Yorùbá Gidi TV. Ǹjẹ́ lẹ́mẹni tó ń ṣègbéyàwó lónìí? Ọ̀nìrìṣà ni. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu o. Ṣé ẹ mọ̀ pé ẹnikẹ́ni ò lè retí pé kí kábíyèsí ọ̀nìrìṣà kó bá wọn relé àná rèé dọ̀bálẹ̀ máya odòdì? Báwo ni wọn ó ti ṣe é? Ó ń lẹ̀ ń láǹfààní àti wò níkànnì Yorùbá Gidi TV yìí. Ẹ máa bá wa bá ètò bọ̀, ẹ máa fọkàn bá ètò bọ̀, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kó máa dún, kó máa ṣe ṣẹ́kẹ́ṣẹ́kẹ́, kó máa dún ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Ọ̀nìrìṣà ń ṣègbéyàwó. Representing our mommy, the late SSG, Mama wa Aderele Adesanya, Adeniran Ogunsanya. Mama ti lọ sí Mama Tuku. Adani daughter worked with Mama when she was alive. Wọ́n dẹ̀ wá rán ẹ̀ láti ṣojú wọn ẹ̀ṣẹ̀ hàn. Ẹni ṣojú òkè ló ṣe thank you so much. Mami, ẹ wá gba lẹ́tà yìí. Ṣé ẹ mọ̀ pé tí a bá gbé lẹ́tà bọ̀ láàfin, ta ló ń bá mi lọ gbé lẹ́tà yìí lọ? Kéèyàn kan tẹ̀lé mi, má jọ gbẹ́sẹ̀ lé mi jàre à. Ẹ ṣe jẹ́ ìbọn mi lọ́wọ́ ọkùnrin kan fún pàmò tó kú pàdé. Bọ̀dá dáadé ẹ̀gbọ́n máa ṣẹ̀tẹ̀lé mi lọ́dọ̀ ọmọ ọba ní ọ̀yà ọba ní. Yóò má bàa gbẹ́sẹ̀ lé mi. Bẹ́ẹ̀ ni kọ́ má bàa gbẹ́sẹ̀ lé mi. Bí wọ́n sọ pé ẹ̀fọn mi láyé kí ló máa gbé sí i. Ẹ wá wò ó bí ṣòkòtò ṣe ń túya gbàǹṣó lóde. Àní kan ò sí ń bẹ̀ bí tí wo mọ wípé Ọọ̀ni tilẹ̀fẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì lọ́ba táyé ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́wọ́ nígboro. Bákan náà ló jẹ́ pé bí Ọọ̀ni tilẹ̀fẹ̀ bó ṣe ń kúrò látinú ayẹyẹ kan ló ń bọ́ sínú ayẹyẹ míì. Ọ̀nìrìṣà ó jẹ́ ó di mímọ̀ pé bẹ́bẹ́ ń lọ bẹ́bẹ́ ò dúró, àti pé àṣeèṣe tán ṣe lọ̀rọ̀ yìí fóun. Ọ̀rọ̀ kínni? Ṣé ẹ rántí pé láìpẹ́ l'Ọ̀nìrìṣà tún ṣègbéyàwó? Ẹ jẹ́ ń jí ó di mímọ̀ fún yín pé lónìí olónìí yìí Ọọ̀ni tún gbéyàwó tuntun. Olórí tún ń lẹ́kan sí i láàfin Ọ̀nìrìṣà nílẹ̀ Ifẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ lọ banjo, ṣẹ̀kẹ̀rẹ̀ lọ banjo, kábíyèsí ẹ dìde kẹjọ ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ lọ banjo, ọ̀pọ̀ òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ láti bà.
tó fi dáàfin Ọ̀yọ́. ṣẹ̀kẹ̀rẹ̀ ti fohùn bẹ́nu ṣẹ̀kẹ̀rẹ̀ lọ banjo. fẹ́ni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ Ọọ̀ni Adéyẹyè ní ìtàn Ògúnwùsì ní Ọọ̀ni kọkànléláàádọ́ta nílẹ̀ Ifẹ̀. ọmọdé ara ló fi joyè. àwọn àgbà wọ́n ní kó fàgbà lò ó yóò sì rí bẹ́ẹ̀. kábíyèsí Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ tó ń ṣègbéyàwó lónìí. a jẹ́ pé ó di ìyàwó kẹfà olórí kẹfà láàfin onírìṣà láti September 6 lẹ́yìn tí Ọọ̀ni tó fẹ́ Mariam Anako lẹ́yìn oṣù mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tí olórí sílẹ̀kùnọlá Naomi tó ti digbá dagbọ̀n ẹ̀ kúrò láàfin tó ṣí lọ kúrò láàfin onírìṣà. òun náà mọ̀ tún ní ìgbéyàwó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ míì ló mọ̀ tún ti ṣẹlẹ̀. ṣé kí n má tàn yín lọ́wọ́ yìí ẹnì kẹfà ti dáàfin o. ṣé ẹ sì mọ̀ wípé Mariam Anako ló tẹ̀lé Sílẹ̀kùnọlá Naomi. ní òní ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún 2022 ìtàn kọra ẹ̀. ọkọ olúwa tẹ̀lé ni wọ́n ti lọ máyà wá. olórí Tóbi Phillips tẹ̀lé. olórí tó tún jẹ́ ọmọọba Ashiru Adégòkè tẹ̀lé. olórí Rónkẹ́ Adémilúyì àti olórí tuntun nẹ́nẹ́ olórí Tèmítọ́pẹ́ Adéṣẹ́gun káàbọ̀ sáàfin onírìṣà. àdúrà abiyamọ wọn ń lo microphone. àárín Ọlọ́run àti obìnrin yẹn ló wà. Betty, we love Marries. Amen. Jésù Olúwa wa. Mọ́mí ẹ má ìwọ́nú ẹ̀mí. Grandma Jésù Olúwa wa. Àmín. Grandma ìfàṣẹ sí. Tẹ́lẹ̀ ìtẹ̀sán gbangba. Ìtọ́ wà lọ́kàn jẹ́ ìtẹ̀ tí sọ. Because the Bible says before you call, I will answer. Àdúrà mi ti gbà. Ẹ ṣé bàbá mi ṣókí làdúrà mi. Daddies and mommies in the house, please stretch forth your hands. Say a word of prayer. Ẹ jẹ́ ká gbàdúrà. Kì í ṣe lẹ́tà lásán. Ojújọ́ ọmọbìnrin ní Tèmítọ́pẹ́ náà mú lọ sí Ilé Ifẹ̀. Nínú ààfin bàbá wa Ọ̀jájá 7. Ẹ bá mi sọ fún Olúwa omi tó kún bẹ̀ kò ní lọ nínú. Oúnjẹ tó ń jẹ láàfin òní yàtọ̀ pẹ́ nígbẹ́. Afẹ́fẹ́ tó ń fẹ́ nílé Ifẹ̀ will not go against Tọ́pẹ́ system. Nígbà tó bá ń pe àwọn ọmọ àti ọmọ Adéyẹyè wọn ò ní fi ti Tọ́pẹ́ ṣàwátì. Jésù agbára wa. Àmín. I have my mommy here representing our mommy, the late SSG, Mama wa Adérelé Adésànyà, Amara Adéníran Ògúnsànyà. Mama ti lọ sí Mama Tukù. Adáyé daughter work with Mama when she was alive. Wọ́n lè wá rán ìlú àti ṣojú wọn. Ẹ ṣe ojú ọ̀dọ́ olóṣèlú wọ́n yóò sọ wọn. Mami ẹ wá gba lẹ́tà. Ṣé ẹ mọ̀ pé tí ẹ bá gbé lẹ́tà ẹ̀kọ́ láàrin? Ta ló ń bá mi lọ gbé lẹ́tà ẹ̀kọ́? Kéèyàn kan ó tẹ̀lé ẹ̀rù jẹ̀jẹ̀ ọba tó tó mo gbé ọ̀gá mo yìnyín lógo. Elédùmarè ọba ẹ̀rù jẹ̀jẹ̀ ọba tó tó mo gbé ọ̀gá mo yìnyín lógo. Elédùmarè ọba àfihàn wọn nínú. Ó fàánú gbà mí. Olórí Tèmítọ́pẹ́ múrẹ́ni kejì ẹni ìtàn Ògúnwùsì ń dúpẹ́ fún ìfẹ́ àtòrè ọ̀fẹ́ látọwọ́ Elédùmarè. Ó fà
ọ̀rọ̀ mọ níṣẹ́ fàyà tí mo gbé ọ̀gá ọba mímọ́. ó dúró tì mí láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi o. ó fàánú gbà mí o, ó pín mi lérè àdúrà. ó pín mi lérè o. Elédùmarè ọba fìrè mọ́ ni o. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn o. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. ọkùnrin takuntakun o. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. ẹ ṣé tẹ́ ẹ fẹ́ mi tẹ́ ẹ gẹ̀ mi. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. fún ìgbàgbọ́ tẹ́ ní nínú mi. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. olórí Tèmítọ́pẹ́ mo rẹ́ni kejì ń dúpẹ́. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. ẹ ṣé gan àlàkà ọmọ àpárá. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. ọlẹ́ṣin mẹ́rìndínlógún. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. mẹ́jọ ń jẹ mẹ́jọ ò jẹ o. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. lẹ́yọ̀ ajé òkun ọ̀ọ́ni. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. onínúure onínú funfun. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. ọmọ bàbá ọba dérọ́pò. àrólé Oòduà Babátúndé. ìbùkún ni fún Létúrọ̀ Lábẹ́ní tó dẹ̀jẹ̀ lọ́kọ mi lórí. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn. ọ̀nìrìṣà tó tún wá ṣọkọ lórí olórí Tèmítọ́pẹ́. àrólé Oòduà Babátúndé Ẹnìtàn o. ìfẹ́ là kọjá òfin. ìfẹ́ là kọjá òfin. olórí Tèmítọ́pẹ́ dáyà ọ̀nìrìṣà o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́ o. ìfẹ́ là kọjá òfin. àkọjá òfin. ìfẹ́ là kọjá òfin. olórí Tèmítọ́pẹ́ dáyà ọ̀nìrìṣà. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́ o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ọmọlétọ́ Lábísí Ìyábọ̀ Sọ́lá Adéṣẹ́gun ni. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ọmọlé Princess Adérelé Adéníran Ògúnsànyà o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ọmọ Prince Adébáyọ̀ Johnson tí mo kọ́kọ́ rí o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ọmọ Rájí Fáṣọlá ẹ ó jọ pẹ́ o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. wọ́n tọ́jú mi gan wọ́n tọ́ mi lọ́nà Ọlọ́run. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin òbí mi. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. Tèmítọ́pẹ́ dáyà àrólé Oòduà. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. àrólé Oòduà làkà ọmọ àpárá o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. His Imperial Majesty Adéyẹyẹ Ẹnìtàn Ògúnwùsì. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. Àrẹ́gà Majesty Tèmítọ́pẹ́ mo rẹ́ni kejì Ẹnìtàn Ògúnwùsì. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. kẹ̀pẹ́ bímọ pẹ́ ṣe ń pẹ́ lọ́lá Elédùmarè ọba ni. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. Àṣàkẹ́ dáyà ọ̀nìrìṣà o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ọmọ parípẹ́tẹ́ joyè ọmọ jagodù dayaba. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ó pa bí ẹlẹ́tẹ̀ ọmọ ìsúlẹ̀ sọ́bẹ̀. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ọmọ ọba ọ̀kín àgọ́ wòlé dayaba. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ilé ọkọ àtù ọ́ lára o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́ o. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́. ẹ ó jọ pẹ́ títí dàlẹ́.
Iṣẹ́ wa fúnlẹ̀ wá o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Ká má lè pa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá. Ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. ẹni tó ṣe oògùn àti pé yóò ní láyé lóbi tó ní láyé ìmọ̀ yóò padà wà ní regret because ọlọ́run ò fẹ́ kéèyàn kánjú. Ó ṣe kejì olùyọ. Is it right to be saying that to the president of the chief? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parẹ́ pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation fi dúró. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dé dúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún ọmọ kò ní ṣojú rẹ̀ àfi táwọn ò bá pè mí lóko àfi tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ kéjọ́ ní jó ẹnì kò jó rí ó ti ṣe àbíkẹ́ máa ń bẹ̀rẹ̀ Fẹlá ò sọ fún ìdààmú àdúgbò Fẹlá ò sọ fún ní wèrè olórí Ọlọ́run ṣe pọ̀ ti Fẹlá ní ìsìn tó yàn bá fẹ́ kọ bí Fẹlá àyànmọ́ Fẹlá nù o Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ nà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe ṣe. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi TV. ẹ̀yin èèyàn mi kẹ́ wo mi ni ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo